tí wọ́n fọ́ lóun ṣègbè àmọ́ ẹ̀sìn Ọlọ́run mọ́ rárá ju owó lọ. nítorí wọ́n bẹ̀rẹ̀ nínú jẹ́ ni pé ó ṣe jásìkò yìí àsìkò tí Islam dé mẹ́ta tẹ́ ń kọ́bọ̀ lẹ́nu àwọn kèfèrí lẹ́nu àwọn ọ̀tá lọ́hùn làwa gbógun tira wa làwa wò gẹ́gẹ́ bíi pé ẹgbẹ́ tí yín ò dá tiwa ló dá. yóò Ọlọ́run fòṣìrò yín ara ẹ̀ náà anyway. ẹ bá ọkùnrin àti 28 sọ́ọ̀tù kọ́sọ̀s bá 77 ìbáǹkà lábọ̀ àti ìbáǹkà ní Yorùbá. Ọlọ́run ni àgbàgbé ara wa o. Billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wabtaghi fima ataka Allahu daral akhirah. Wa la tansa nasibaka minad dunya. Wa hasin kama ahsana Allahu ilayka. Wa la tabghi fasada fil ardi. Inna Allaha la yuhibbul mufsidin. Naam. Ìyá wa sí 77 2077. Wá ilé ti ọ̀run. Ọlọ́lẹ́yìn Mùsùlùmí wọ́n yé gbàgbọ́ pé lẹ́yìn ayé náà tún ni. Ọlọ́ni ẹ wá o. Wá ilé ti ọ̀run. Mo dẹ̀ ẹ jẹ́ sún wa létí máa sọ fún wa pé ṣe rí ìran tó máa jẹ ìyà jù ní ìran tó wà láyé lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo nǹkan làwa ní sẹ́ẹ̀. Ìran tó ṣọ́ọ̀tì jù láyé ìran Nóà. Ìran tó ṣọ́ọ̀tì jù láyé wọ́n máa jìyà Sàárà ìran Nóà ni. Because wọn ò rí n tó ṣẹlẹ̀ sáwọn ti ṣáájú. Ọlọ́run jẹ́ nìkan kan yà rí lórí pé mo ní ẹ ṣe kò sí. Àwọn lẹ́ni àkọ́kọ́ tó kórí ànábì àkọ́kọ́ wọ́n jíṣẹ́ fún ọtọ́ ọgbà. Àná forí kó yà. Ṣé wọ́n tó lẹ́yìn wọn? Láti ànábì Ibrahim. Àwọn ẹ̀yà tí wọ́n náà kékeré nítorí pé wọ́n kàn rí àpẹẹrẹ tàwọn Nóà. Wọ́n lọ pé àwọn èèyàn mọ̀ ń ṣe ni omi ló pa wọ́n rẹ́ omi ò dẹ̀ pa àwọn eléyìí rẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ mi yé. Àgbọ́yé. Àwọn akẹ́ àwọn ọ̀tọ̀ oríṣiríṣi akàtàn Fáráò àti ànábì Mùsá alayhi salatu wassalam. Gbogbo wàhálà tí Mùsá ṣe kí Fáráò lè bá àgbàtọ̀ lọ́hùn. Òfò ló já sí o. Fáráò padà kú sínú odò ni. Gbogbo òtún ẹ̀ làwọn kà o. Ànábì Sọ́líù. Táwọn yẹn sọ pé tó o bá sọ fún ràkúnmí kó jáde nínú àpáta nígbà ẹ gbọ́. Ọlọ́run dẹ̀ tún ṣe àtúnríkà àtúngbà gbọ́. Eré ayé ò lè dá ọmọ kò ń ṣe pé. Àwọn tó fọ́nì ẹ̀rọ náà ní sin is believing. Bí o ló fẹ́ rí ná. Fún àpẹẹrẹ ń sìn àwọn abáwó lọ́wọ́ láyé. Abá Akíntọ́lá láyé. Ajọ́lógbá ni. Ó là fídíò gan wà. Ẹ gbọ́ mi yé. Láyé ìgbà fídíò sí o. Àwọn kan ti kúrò láyé táàrí fídíò wọn. Tó máa ròyìn wọn fún ànígbàgbọ́. Pé kò possible now. Whereas àwọn oṣooju wọn possible. Tí ẹ bá ṣe Quran tó sọ ànábì Ìsá ẹ̀rẹ̀ bá ànábì Ìsá ni. Alayhi salatu wassalam. Pé ọkùnrin kan ò bá máa rí àsùn ṣé lóyún Ìsá ànígbàgbọ́. Tó ní kò possible scientifically. Sáyẹ̀nsì ò lè prove ẹ̀ pé báwo lọkùnrin kò ṣe ní bá obìnrin sùn tó máa lóyún. Ok, wọ́n máa yẹ sọ́rọ́gẹ́sì. Sọ́rọ́gẹ́sì yẹn náà ó gbọ́dọ̀ ní àtọ̀ ọkùnrin àtobìnrin àwọn plant ẹ̀ sínú obìnrin míì. Ànábì Ìsá àtọ̀ yẹ́ ẹnìkan ṣo ló dọmọ. As in ẹyin tó wà nú ẹ̀ ló fertilize ara ẹ̀ ló dẹ̀bi aláwo onígbà sóni ẹ̀ gbọ́ láéláé. Ló kò possible. Sáyẹ̀nsì ò lè prove ẹ̀ ó tọ́ dẹ̀ ni. Wọ́n tó ní pé Ọlọ́run ló wà ń bẹ̀. Òun dẹ̀ ló ṣeun tóun fún Ìsá. Àwa ṣe gbàgbọ́.
ọ̀nà náà àánú ní gbàgbọ́ ó ṣòro gbàgbọ́ ìṣòro táwọn aláwo ní gangan nìyẹn ọlọ́ni. wá ilé ti ọ̀run. ọlọ́ni ẹ wá o ẹ má lé ayé nìkan ẹ má wálé ọ̀run o. pẹ̀lú ohun tí ọlọ́run fún ọ. pẹ̀lú tó lọ́n fún wa ní owó ní àlàáfíà ní ẹ̀mí gígùn ní ọmọ ní ogun tá a bá ní nígbà tí wa. kí o má sì ṣe gbàgbé ìpín rẹ nínú ayé. ọlọ́wà ni wa má tòṣì kú o má gbégbé ayé olóṣì ìwọ náà gbọdọ̀ nípa láyé. yóò sì ṣe dáradára. wá ṣe dáadáa o. gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe dáradára fún wọn náà. gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe dáadáa fún wọn o. owó náà máa ṣe dáadáa sí yàn o. má sì ṣe wà láti máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀. má wàá ń ṣe ìdá lórí ilẹ̀ ẹ wò fi ọlọ́run. ọlọ́run ṣe kọ́ṣán wa. wọ́n lé ní gbogbo ìkìlọ̀ èyí tí wa ló ń gbà lọ. ẹ ó bá a ṣe yín láyé lénìí. òṣèlú àdín tó ń rùn sáyé. láàtà yẹ ká jẹ iyọ̀ ayé oyin ayé ìdùnnú ayé kèfèrí wa ń lò wá síra wa. Allahu akbar kabira. ìyẹn ìyá díẹ̀. gbọ́dọ̀ máa lọ́sọ̀gbọ̀. Òṣogbo òròkì. ó ti di tán. ó ti di tán. ó ti di tán. ó ti di tán. ó ti wà náà àkọọ́lẹ̀. àwọn ẹlẹ́sẹ̀ máa gbé mi náà ti gbé mi 2019 náà. bẹ́ẹ̀ni. Ìlọrin náà gbé mi lọ́ngbà ẹ̀. ó ti di tán. ó ti di tán. ṣé wàá ní àwọn ọlọ́pàá ń bá mi sọ̀rọ̀ wọ́n jẹ́ kírísítẹ̀nì o. ní àmọ̀ yìí. ẹ̀yin náà ni. bẹ́ẹ̀ náà kọ́ ni. kí ló wá gbé yín débi. ní ẹ̀ ìjà àgbà méjì. ìjà àgbà méjì. wàhálà ìmáà fún ọ nìyẹn. mo ní power tussle ni a jọ ń lo bá a ṣe tó múra wa ni. mo ní kò sí issue ẹ má wọrí. báwo lè push fún mi mọ tó gbé mi débi. ọ̀rọ̀ wàásù kọ́. ó ti mọ ẹni ẹ̀ náà wọ́n ní akíndógbé ní àmà ìjà àgbà méjì ni. ìjà àgbà ni. àníjà àgbà ni ẹ máa wò ó tí. ẹ máa wò ó tí. àlọ́ ti lọ àbọ̀ ń bọ̀. àbọ̀ ń bọ̀. ẹnìkan àwa wà níjọ́ Wednesday kan. lọ́sàn-án ni o àwa ń takò ọ̀rọ̀ sọ pé àwọn ọlọ́pàá yẹn bla bla bla. wọ́n ní àfà oníwàásù nìyí o but ẹ̀ka náà tún fi experience. káà náà tún ṣe wá sílẹ̀ náà. káàbí kún fún yín. ẹ̀yà àgbọ̀ wá sílẹ̀ ọlọ́pàá. dáadáa. ṣẹ̀rí pa àwọn ọlọ́pàá Nàìjíríà á dáa. Ọlọ́run gbọ́. ṣẹ̀rí pa á dáa. ẹ̀wọ̀n ọ̀dà lọ́dọ̀ ọ̀tí ọ̀dà lọ́dọ̀ tèmi. lọ́dọ̀ ọ̀tí ẹ̀ náà ti dáa ọ̀dà lọ́dọ̀ tèmi o. kùndùsì méje fún yín. bẹ́ẹ̀ni kùndùsì méje fún yín. àmọ́ lọ ni pé ó wá fún mi ní sítórì mẹ́ta tó máa jẹ́ ẹ̀kọ́ fẹ́yìn náà lálẹ́ yìí bẹ́ẹ̀ fi ń sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. wọ́n níjọ́ kan ọlọ́pàá ń wá ẹnìkan bọ̀ wọ́n fẹ́ mú ó ṣe gbúrò ọlọ́pàá báyìí ó kàn ságbà ẹ̀kúlé ni. alele. ìságbà tó dáná ẹ̀kúlé ẹnu tírélà ló kó sí ẹnu tírélà. ó gbéra sẹ́nu kú ni. wọ́n fọ́ orí ẹ̀ nìyẹn. ó ní ẹnu tírélà ó ní kí n wá òtún bá dúró ọlọ́pàá ni bóyá kò bá má kú jọ yẹn mímú ẹ̀ ló máa ṣèwù láìfù ẹ̀. ìyẹn jẹ́ sórí wá. sórí 2 bàbá kan ó bí ọmọ ẹ̀ tí wọ́n bí 23 wọ́n ti wá kọ̀ ìyá láti kékeré ọ̀dọ̀ ìyá ẹ̀ ni ọmọ yẹn ń gbé wọ́n ń pè bàbá ilé ẹ̀kọ́ wọn máa jọ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ wá dáràn ọlọ́pàá wa mú wá síbẹ̀ wọ́n wá ṣọtí fún bàbá yẹn bàbá tó jẹ́ àbọ̀ ọmọ yẹn ẹ̀jẹ̀ lòún gbé òun ò sí lóṣogbo nígbà tí màá dúró Òṣogbo ló gbọ́dọ̀ wà wọn ní kò ń ṣe lọ́mọ lóṣogbo náà wá pé ọmọ yẹn wọ́n bá jẹ́ kí bàbá ẹ̀ kò sọ fún ìyá ẹ̀ pé èdè wa tọ́ bọ̀ ẹ̀ fún ọ̀rẹ́ bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá bá kálẹ̀ ló bá lọ bá padà wọn á lọ mú ọmọ yẹn tì mọ́lé nínú sẹ́ẹ̀lì yẹn olókun náà wà tóun náà ṣẹ̀tọ́ gbá sẹ́yìn ibẹ̀ ìyá ọmọ yìí wá gbìyànjú àti wá bàbá tó dáràn kan ó ṣàríwú láago 12 òru ó ṣe mú wá fọwọ́ sí station láago 12 òru. àjọ débẹ̀ ni. nígbà tó dẹ́nu ọ̀nà ẹni a láago 12 òru yà ẹ̀ ń tẹ́ ẹ̀ wá tó sá lọ ọmọ wá yìí
ibi tó bá sùn lájọ máa sùn lálẹ́ yìí o wọ́n ṣàjọ wà níbì kan mọ́jú wọ́n á mú alára ọjọ́ kejì wọ́n á bọ́ tí mò ń lọ o wọ́n á mú ọmọ jáde kó nu sẹ́ẹ̀ lókè o tó dúró fún náà ti mú dé yìí yá bẹ̀ sí gbọ́mọ ẹṣẹ́ pé àtàbá yẹn pé ya ó sọ gbére tó fẹ́ lájọ ọjọ́ yìí kí nìkan kòdò báwọn kò nìkan kòdò èpè yẹn ní ọba olóòótọ́ àánú sẹ́ẹ̀lì wa ń gbọ́ wọ́n á kó apá ọlọ́pàá pé jọ mo ní tẹ̀sí nù kéèsì ọmọ yìí wọ́n á mú náà jáde wọ́n á ní irú ọmọ dáadáa lọmọ yìí ọmọ rẹ bí iyán ni ọmọ tí òòrùn tí bàbá ẹ̀ ṣe fún ìyá ẹ̀ ó tún wá gbókè bàbá ẹ̀ ó tún wá jẹ́ ọmọ dáadáa ni ó dẹ̀ máa ràn lọ́wọ́ wẹ́dà dẹ̀ lọ́mọ yẹn kọ́ ó ṣe kọ̀nẹ́ẹ̀tì ọmọ yẹn mọ́ ọ̀rẹ́ tó wà ní UK nìyẹn wọ́n máa gbọ́mọ travel ẹjọ́ tọmọ bá wá ń ṣẹ̀wọ̀n bá lè fẹ́ rore yẹn. oore lóore wọ́tọ̀. ó túbọ̀ sí ṣe máa ń sọ kíkan fún yín ṣé rí kíra yà yín ọlọ́run tó ti dára bá kàn yín ẹ wá sí ọ̀dọ̀ ara yín ẹ wá sọ́dọ̀ ọlọ́run táàbù bá kàn ẹ wá sọ́dọ̀ ara yín yín tó lọ ń sọ fún wa ń bẹ̀ yẹn ni pé ọlọ́run ní ṣe méjèèjì o dáadáa ọlọ́run ni àìdá ọlọ́run ni nítorí ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ mẹ́ ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ gbà wò kọ́kọ́ wò pé ṣé ìṣe pé ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ mò ń jẹ yìí lọ́ṣà ṣé ìṣe pé ohun tí mo fà ló jálẹ̀ lórí. bẹ́ẹ̀ni. tó o bá ti wá rí bẹ́ẹ̀ àdánwò lásán ni. ọwọ́ mi yé tó o bá ti rí bẹ́ẹ̀ o ọlọ́run fẹ́ mì ẹ́ wò ni. bẹ́ẹ̀ni. ọ̀tún àìwá náà pé ok ìyá ẹ̀ṣẹ̀ ó máa ti yé wọn kò ní yẹn tó bá yẹ kẹ́dùn. ẹjọ́ tọ́mọ yẹn ò bá wá sí station wọ́n tì í mọ́lé irú rẹ̀ ṣó máa kàn án. ó lè kàn án. ìyẹn jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì. ẹnu ọlọ́pàá wá sí ẹlẹ́ẹ̀kejì. erin pọ́s ìyẹn bá ń sọ sí yín náà. àti wàá fẹ́ kẹ́kọ̀ọ́ bí mẹ́ta ló máa lọ wàá lọ sí hospital lọ kóòtù lọ sí prison àbí sílì. wàá kẹ́kọ̀ọ́ ọlọ́ngbọ́ torí ẹ bá ti jẹ jókòó ẹ̀yin káńtà lẹ́wà ní o nínú sẹ́yìn ní ó pùsẹ̀ yín ní ẹ̀yẹ máa sọ̀rọ̀ kí ló gbé ẹ débi ẹ jọ sọ fún yín ni. ọmọ yìí náà ń ta pos òun ní 21,000. péré. wà á change nọ́mbà orí ẹ̀ kò change orúkọ ó kọ̀ táwọn láyìn. ẹni tó àrà lọ́wọ́ ẹ̀ ìyẹn wá kó káàṣì wá bá. ẹ gbọ́ mi yé ó polówó pos online ẹni tó àrà lọ́wọ́ àrà ní káàṣì kò sẹ́ndì àkáǹtì o ó káàṣì wá fún ni o ó wà àrà lọ́wọ́ ẹ̀ ìyẹn wá lọ fi gbáyàn ní 3 million naira. ó rí jìbìtì 3 million naira. ṣé àwọn pé pírẹ̀sì ìfọwọ́sẹ̀ ló wà lórí ẹ̀ wọ́n ṣe wá arrest ẹ̀ nìyẹn. wọ́n bá rẹ̀ tó ta fún ó máa dá ìpàdé ìsúnmọ́ lọ sẹ́wọ̀n. mi ò bẹ́ẹ̀ ṣe àmì ẹ̀nà èmi fílẹ̀ mẹ́rin ẹni mi. ẹ̀kọ́ kan nìyẹn o tó bá ta pos tó ń lò gbé lọ sí kọ́mì tó gbé fún ẹ jẹ́ kó yọ dátà ẹ kúrò lórí ẹ̀. padà fún kọ́mpìnì. yàgbà fún kọ́mì kan yọ gbogbo information kúrò lórí ẹ̀ kó tó ta fẹ́ ní bòdì. ẹ̀sùn wàá ṣẹ̀wọ̀n sàárà o wàá dẹ̀ sọ gbèsè sàárà. pẹ̀lẹ́ kẹta wá rè. ṣé wàá rí ìyẹn gan ìyẹn ló ṣẹ́mú èmi là. ó ṣẹ́mọ́ yín lára. ló ṣẹ́mú èmi là. ṣé yóò tá a sọ̀rọ̀ lórí ìta sọ̀bọ̀ ẹ̀kan jáde àwọn tó lẹ́nu ẹ̀kan ìkíní kan yẹn. tí nǹkan wá ṣẹlẹ̀ sẹ́nìkan olówó méjì ó dàbí pé olówó kan nìyẹn bẹ́ẹ̀ olówó a ilé yẹn yàtọ̀ síra wọn. àti olówó b. wọ́n wáyé tara wọn bàjẹ́ gbogbo wọ́n máa ń jà bí ká kú káyé yìí. olówó ni wọ́n o ilé bá mọ́tò bọ́ máa pààkì ṣáájú ẹni kúrò ní lọ kúrò lọ́nà fún mi wọ́n jẹ́ yàwé dédé. padà sẹ́yìn. ó wá dijọ́ kan ìkànnà olówó yẹn wá jáde láago méjì alẹ́ ọlọ́kadà tó ti gbóhùn tí yóò ní o bí òun ti ó kàn kọlu mọ́tò gbáwù wá fọ́ fúlà tí mọ́tò olówó ló bá bọ́lẹ̀ ti dráìvà wọ́n bẹ̀rẹ̀ sí lù wọ́n lù wá lùdákù bí wọ́n sì lù lọ́wọ́ ọlọ́pàá ti dé bá wọn bẹ̀ ọlọ́pàá kó àti olówó àti ọlọ́kadà wọ station wa ẹ̀kún ọdẹ wọ́n á gbé ọlọ́kadà lọ sí police hospital wọ́n lọ treat wọ́n á ṣàbóló mọ́nú sẹ́ẹ̀lì wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n bá gbé commissioner
ó ṣe máa ń rí nìyẹn. báyìí nìyẹn o ẹgbà fóònù ọwọ́ èèyàn má jẹ́ kó pè é. ẹ má jẹ́ pé èèyàn o ẹgbà títọ̀ bá gbà máa pè èèyàn ó yé a máa pè èèyàn. ìyẹn di dandan. wọ́n lọ ní kí wọ́n ṣàṣàbàmọ́nú sẹ́ẹ̀lì mọ́jú nígbà tó da aago méje àárọ̀ ọ̀rẹ́ ẹ̀ wọ́n jọ máa ń jà yẹn wá rìpọ́ọ̀tù ní station yẹn gangan pé ọ̀rẹ́ ìwọ̀n olówó olè ní o ó kó àmọ̀bà mẹ́ta sílẹ̀ òun lálẹ́ àná aago méjì náà wọlé aṣọ báyìí ló wọ̀ báyìí ló ṣe rí ní bàtà tó wọ̀ rèé ó wá rọ̀bù mọ́jú lóṣù àrìpọ̀ kan bá rẹ̀ sí ẹ̀. wọ́n bí lè pé orúkọ tó ẹgbẹ́ ọlọ́pàá rẹ̀ kéré tó bá jẹ́ suspect tó máa kọ́kọ́ sójú ìrìn. akọni wọ́n á sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n á sọ ọ́fíìsì tó ń ṣe kéèsì yẹn wọ́n á sọ IPO àtọ́tọ́ ẹ̀ níbẹ̀ wọ́n máa kó dàrá gbani. wọ́n ní à ẹ̀ ń tẹ́ ẹ sọ yìí ok ẹ lọ mú lágbájá ìwà ń jáde ó ní ọlọ́pàá ẹ ṣeun ẹ ti máa rí mú ṣé wọ́n ń gbé aṣọ tó wọ̀ náà rè ṣé ẹni bó ṣe wà yẹn náà rè ọwọ́ arọ́bì lálẹ́ àná òru aago méjì òun ló dé ọ̀dọ̀ mi ọlọ́pàá ni ẹ sà ayé nà máa ẹ lójú ẹni yìí ló wá arọ́bì yín mọ́jú alóhùn níṣẹ́ aṣọ tó wọ̀ rè ń lọ gógó rè ọlọ́pàá ni ó dà pé ẹ̀kẹ́ tiẹ̀ o ṣe ẹrẹ́ni tẹ́ ẹ gbé wáyìí wọ́n á gbọ́dọ̀ kàdà yín dé láti hospital ẹni tó kọlu mọ́tò ẹ̀ láago méjì alẹ́ àná rè láti 8 o'clock láti sin mọ́nú sẹ́ẹ̀lì yìí a ṣe mú jáde fún yín nísinsìnyí ni ọlọ́rọ̀ bù yín o. ọ̀rọ̀ pè é sí jẹ́ o ọ̀rọ̀ di hùn. ló wá dìmọ́ lọ́kàrà pé àìwọ̀ láńgẹ́lì ni. ó ṣe. torí tí ò bá lásídẹ́ǹtì pẹ̀lú ẹ̀ wọ́n ọlọ́pàá àárẹ̀ sí ẹ̀ wà láwọn máa ṣẹ̀wọ̀n. máa ń ti ṣẹ̀wọ̀n lẹ́rìí kò ní bọ́m̀bẹ̀ wọ́n ti ẹ̀ máa bọ́m̀bẹ̀ akọ́lọ̀ oṣù mẹ́ta ni wọ́n kọ́ fà mí rọ́bìrì kan. wọ́n lọ ní kí wọ́n tó bá ṣe é wò ó pé ṣé èyí ṣe yẹ ẹ̀ṣẹ̀ mi ni mò ń jẹ. ẹ̀wọ̀n tó wá fọ́nì ó sọ màálù tó sọ. èmi wá ẹ̀kọ́ ni èmi wá sùn ní Wednesday mọ́júmọ́ Thursday yẹn èmi Thursday náà mú mi ìjọ kẹjọ gẹ́rẹ́gẹ́ èmi bá sùn aṣọ story ní Wednesday èmi sùn jọ Thursday. meanwhile Ìbàdàn tí mo lọ èmi bàbá ṣì ọ̀pá láti sọ pé bàbá ń lọ ilé amáyà ní tree lára àwọn nǹkan tá a máa jẹ́nu mọ́tò lọ ilé that was our plan ra pé Ìbàdàn gan. wọ́n lọ́làá pé bá a ṣe kúrò nìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ojú àlá ni ọlọ́pàá fún mi lójú àlá akọ̀wọ́ itri yẹn ni èrò pọ̀ lọ báyìí mo kàn náà bandit tán wọlé wọ́n sọ àǹdà mẹ́ àwọn àtàjọ àmẹ́ àwọn àtàwọn àyà èmi bàṣìfù lọ́ọ̀yà àwọn tẹ̀lé wa náà òṣùmọ́nù àti dábà ọkọ̀ sọ̀rọ̀ àǹdí wa ni ó yá máa mọ́ ẹwà ẹja máa dè é pọ̀ nínú gbóyà ó yẹ tají nìyẹn. olùbẹ̀yẹ dùn nìyẹn o. ẹ mọ tó lọ ń ṣe ni pé ní tó ń fẹ́ tí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ ní tó máa ṣẹlẹ̀ sí ẹ̀rì. ẹ gbọ́ mi yé. àgbáyé. owó banditiri là bá bọ́ sí njọ́ yẹn. lálọ́pọ̀ bá mú mi njọ́ yẹn tá a tán padà lọ sóṣogbo. ní tó bá ṣẹlẹ̀ sí ẹsẹ̀ kọ́kọ́ wò pé ṣé ohun tí mo fà ní àbí ìyà ẹ̀ṣẹ̀ mi mò ń jẹ àbí àdánwò Ọlọ́run. now ní tí ẹ̀ka máa ń ṣókí àwa Muslim ẹ̀jẹ̀ àṣẹ làákàyè. ají. àdánwò wa ń ta gan o ṣẹ́rẹ́ ìta ń fà lọ́bítọ̀ yìí ẹ̀jẹ̀ àṣẹ làákàyè lẹ̀ tó bá jẹ́ tọ́lọ̀ la fẹ́ ṣe pẹ́ kó lè tó yìí o. àbí o. tó bá tọ́lọ̀ la fẹ́ ṣe pẹ́ kó lè tó yìí. nítorí pé àjẹ́ńdà mi ti wà lábẹ́ tí ó hàn sáyé ẹjọ́ rọ́bìtọ̀ 1964 kí ló ń ṣe wọ́n kí la ní ìsí. àmọ́ o. nítorí ẹ̀ka dálẹ̀ àkọlẹ̀ o Supreme Council Islamic Affairs tó ti wà ti pé kí ni impact wọn ní ìsìlámù Nàìjíríà ṣe o nítorí ẹ̀ka team up ká revive nìyẹn
ẹ wo kànáà kánú ń gbẹ̀tọ́ lọ́wọ́ ìjọba édílì wáyé Fáṣọlá ń gbà yẹn nígbà tí Fáṣọlá pa àwọn àfa wa pé ilẹ̀ fẹ́ fún iléyá àgbò báàgì ráìsì wọ́n lè pa àwọn kírísà àti mọ́kà wọ́n lè pa àwọn kírísà fẹ́ àwọn fẹ́ àfẹ́nìtì bí àròtì ọ̀fẹ́ nígbà kérésì àtìgbà new year ẹ̀gbọ́n mi yé àgbọ́yé. kí n tó fi káǹgbà lọ́wọ́ ìjọba pọ̀ kí làwọn supreme council gbà lọ́wọ́ ìjọba tá a ní pọ́blẹ́mù ìjáàbù wọn ò lè jà fún wa àwọn aláṣẹ lọ́kọ̀tù fún ara wa aláṣẹ máa kóra jọ lájà fitafita kátólì ó yẹ káàrí ìbẹ̀rù supreme council gangan ni rọ́bìtọ̀ méjì kan ló wúlò ń bẹ̀ rọ́bìtọ̀ méjì kan la nídìí o supreme council gangan la nídìí torí pé àwọn lọ́lẹ́nu lọ́dọ̀ ìjọba àbáyé kò ń gbìyànjú pé ká fi kóra wa jọ ká lè mọ́ra wa ká lè má lè sọ̀rọ̀ lọ́ọ́ dálẹ̀ fún òbí tí wọ́n kùnú ẹ̀sìn lọ́dọ̀ yín káràn yín lọ́wọ́ ń bẹ̀ ìjọba ò ní dá sí for supreme council ìjọba máa dá sí ilẹ̀ kárìfáì ẹ wo Tinubu náà à ń dìbò yìí báyà ládìbò fún chọ́ọ̀chìsì máa ń takò ní ẹ lọ àwọn mínísítà tó wà mẹ́rin àmúsìn mélòó wà láàrin wọn wọ́n yẹ kí ẹ bá gbórúkọ mùsùlùmí lára wọn gan ìrìn yóò ní lórí pé ìyàwó ẹ̀ kírísítẹ̀nì òkìlá ẹ̀fẹ́ kọ́kọ́ ṣe ẹ̀dá pé ọ̀rọ̀ kiri yóò dẹ̀gẹ̀rẹ̀ márèjì olóòka ni sáfíkẹ́tì ọwọ́ ìyàwó ló wà ẹ̀ gbọ́n mi yé court wedding ìyàwó ló máa pàṣẹ wọn bí eku ìyàwó bá lọ gbé wọn láti ta wá láti ẹni yẹn wọ́n bá ti jáwèé fún ẹgbẹ́rẹ́ ẹ máa pẹ́ bá tiẹ̀ sí méjì ni ẹ bá bá ẹ òun lọ́gbìn ẹni wà lọ́wọ́ òun lè ṣòṣì wọ́n lè ṣòṣì wọ́n lè fẹ́ àwọn méjì òun lè fẹ́ láwọn ènìyàn máa bọ̀ jàre subhanahu wa ta'ala. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. náà jẹ́ ẹgbẹ́ pé tọ́lẹ̀ tìrìtì fún wa lálẹ́ yìí ẹ̀ ká máa jókòó ni o ẹ̀ farabalẹ̀ tìrìtì ẹ̀. wàhálà kan lọ lọ́wọ́ lórí pé ṣé lóòótọ́ ni ànábìyàn lì gẹ́bí khalifa. ṣé rí mi èmi ewo fídíò tó bá ti ń bú mi bá ti tọ́bi kan pé Jamiu náà máa wọ sókè ni. àpò ìgbọ́jú tì. mi ò ń wò wọ́n. orí ẹlẹ́gàn ló burú. mi ò ń wò wọ́n. orí ti bá wò ó ṣe tó yẹ kí wọ́n tọ̀gá níjà ni pé ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tó interest mi. tí mo dé gbọ́dọ̀ ṣàlàyé fún pé ọ̀gbẹ́ni báyìí ló ṣe rí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. oye náà wọ́n á fẹ́ tírìtì ẹ̀ fún wa lálẹ́ yìí wọ́n á dẹ̀ kó tíra wá kódà ẹ̀rí tá a tún gbórí a máa tún gbọ́ lálẹ́ yìí. oye náà bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد حبيبنا صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. adúpẹ́ fún Ọlọ́run Ọba. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run Ọba. alhamdulillah. adúpẹ́ alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. yàrá àkọ́kọ́ àwa tí a jẹ́ lálẹ́ akidawa a kú oríire. alhamdulillah. pé a tẹ̀lé òpònú a tẹ̀lé wèrè a tẹ̀lé akúrí. alhamdulillah. ní tí ẹni tá a tẹ̀lé wọ́n bá ń sọ̀rọ̀ kan tí àwa tí a bá jáfa ẹ̀rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ gbé Jésù ò padà wá mọ́ ó dá wà lálẹ́ ó sọ wá di iye àwa mísánà tá a wà ń bí ń jọ́nà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ padà sílé pé òun lè bá Jamiu lọ mọ́ ó dàgbà lénìí ó wà ní olùtí pẹ̀lú àwọn ẹ̀bílígì wọ́n ní program kan lénìí 4-7 àwọn àmbẹ́ wọ́n ní gbogbo àwọn afáàkà wá dé àná làwọn àmbẹ́ wá rí iṣẹ́ náà wà ní lédílàkì àwọn tí wọ́n lọ fún tán lọ́njọ́ sí pé Jésù òun padà bọ̀ àwa kíra wa bàbá nǹkan kan báwo àtàkìrà wa adúgbò fún Ọlọ́run Ọba àwa sì ń bẹ nínú kinní yìí
ọlọ́run àdúgbò fún ọlọ́run bá o. Alhamdulillah. àkọ́kọ́ ká tó máa lọ akí àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa orin ńlá wà nílé mi nǹkan sọ̀rọ̀ àìtè mi èmi òkèwù Saudi àkèwù ní Morocco àkèwù Jamia wọ́n rà gan ìkèwù sọ̀lọ̀ ìkèwù mọ́dékásí o ìyá bẹ̀rí amúnégún lèmi ti kéwù lágbè ní ìjọba ti ń lọ nìbàdàn ẹ̀wọ̀kọ̀ bẹ̀rẹ̀ wá ti dé bẹ̀rẹ̀ kẹ́lẹ́ ńlọ amúnégún Ògùnpá lágbè ní Ògùnpá community bank oníṣòwò gbogbo lágbè ní Ògùnpá ibẹ̀ tá a ti kéwù nù ní kíláàsì ibẹ̀ la gbé fún ọdún 12 mẹ́ẹ̀ẹ́dógún mo ló lé kéwù orúkọ mi ò dẹ̀ mú wá sí pé ẹ̀rí tó wé láàrin dámúlégún ẹ sọ pé ẹ̀rí àfa méjì ní Èkó èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ àbí ẹni àfa méjì ní Ìkirè èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ torí o lè fẹ́ wá mi dé bẹ́ẹ̀ bí táà ti kéwù nìyẹn tó jẹ́ káwa kú sílé kéwù ni pé èmi tẹ̀ ń wò yìí ní Ajégúnlẹ̀ náà mo ti ṣe kékeré o mo wá jẹ prefect ni mi ní ọbọ yìí mi mo máa ń gbé fẹ́ẹ̀sì di famalisisi ó wá di wàhálà wọ́n wá ní àní kéwù máa ní lọ skul mọ́ ni àwọn tíṣà wa bá dáàdì wá pé ẹ má jẹ́ kí ọmọ yìí kó lọ́ọ̀ kàwé ọ̀rọ̀ sápọ̀ ń bẹ̀ àsábàdé bíi ọ̀rọ̀ sápọ̀ nígbà wá dé àgíríkì mọ́kọ́ ti ṣe ayé 87 la kó débẹ̀ yẹn lágíríkì àtàfà wa ó lọ bẹ́ẹ̀ nígbà òjá àwọn táwọn fẹ́ bàbá tó mú wa lọ kí wọ́n pọ̀ dáadáa àwọn náà kọ́kọ́ wọn kúrò ní nígbà máa dẹ́mu nígun pé kéwúrè tí àjíyà rẹ̀ tá àti ìrìké ó fi jẹ́ pé 24/7 bàbá nígun tẹ̀ ń wò yẹn gẹ́gẹ́gẹ́ àwọn ni wọ́n ń pe kéwúrè báyìí iwájú mo ní kò tún báyìí tàbí kéwú tán kóòtù mi anybody tó bá mọ̀ mí ẹ̀ bẹ́ẹ̀ láfa wa àwọn alájọ wọn ń pè mí báyìí síwájú báyìí apọ̀ ó fi jẹ́ pé ńgbà tá a dé bẹ̀ kò wá sí kéwú kan tí wọ́n ké tí èmi yóò sì ń bẹ̀ dúpẹ́ fún Ọlọ́run bá torí ẹ̀ kí tó fẹ́ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ tí ìsásù bá sọ èmi wọ́n ń sọ̀rọ̀ fún èmi tó pọ̀ pé ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ọ̀gá yín sọ báyìí Ọlọ́run jẹ́ kẹ́mi yín gún o àwa kí bàbá wa ṣí fún sẹ́nà ẹ̀rọ jáde yín pẹ́sà èyí tí à ń sọ yìí tí wọ́n fẹ́ sọ yìí àṣẹ wọn ni wọ́n fẹ́ sọ àwọn ní kémi sọ jáde ṣé ń gbọ́ mi yé Ọlọ́run jẹ́ mi yókùn sa o Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o ìsásù máa ń ṣe àwọn tó pọ̀ tó yẹ pé olúwakà máa ń gbẹnu wọn sọ̀rọ̀ ni ẹ má ti sọ kalẹ̀ òkò ni ẹ má ti sọ pé kò rí bẹ́ẹ̀ ìwọ náà lọ wádìí tiẹ̀ ó ti pọ̀ náà tó wọ́n ti sọ tí ó jẹ́ wàhálà fáwọn ọ̀pọ̀lọpọ̀ àfà ìkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ tí ó jẹ́ pé tí wọ́n ṣẹlẹ̀ tí mo fi gbìyànjú àti ṣèwádìí nígbà tí mo fẹ́ lò yìí mi ìṣẹ̀ṣẹ̀ rá o gbé mo ti rà 94. ní ọ̀dì kíni I think it's 1994. 1994 ni mo ti ra tíra yìí ní August àbí ó rà ní èlò 120 naira 120 naira láti rà ṣé kí ẹ mọ̀ pé nígbà tí wọ́n yà wọ́n sọ̀rọ̀ lọ́ra tíra yẹn àwọn ẹ̀sẹ̀ lọ wádìí ẹ̀ wọ́n sọ̀rọ̀ lọ kà mí ìṣẹ̀ṣẹ̀ máàkì ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí yẹn wá ń sọ fún sàṣù pé Ajálabí Ajagunwa àfàjápa aléyá àfikìní kan tó sàṣọ gbogbo ajá pé ọ̀rọ̀ ajá ni tí ń sọ pé ìyá àwọn èèyàn òun ajá ni olóòdù bàbá sọ̀tọ́lẹ́à ó wá ní ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí o ẹ máa gbọ́ o ó kéwòn Nàìjíríà ó kéwòn Jamia ó ṣe ìmáàmù fún àwọn òyìnbó òwò àrẹ́sì kankan mú àfi èébú ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn wọn náà rẹ̀ lórí mi ń gàgé pé ẹ mọ̀ wọ́ọ̀rì báwo ni àwọn kọjá ìjẹ̀bú lọ àwọn náà wá kóòtì àwọn pàtẹ́ tí ọ̀rẹ́ sì fọ̀ wọ́n wá kóòtì àwọn àdìsí kan tí ó bá kí pé Ali o òun gangan ni kàlífà òríjínà tí Ànábì Muhammad yàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ pé Abubakar Umaru Usmanu fẹ́ẹ̀kì ni ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí kò sọ wádìí ṣíà kò sọ òṣàṣù nígbà tí sọ̀rọ̀ yẹn kúlẹ̀ akọ̀wé ọ̀ká nà mú rọ̀ ẹ̀ sọ̀rọ̀ du ọ̀rọ̀ kódà kó kóró Ànábì nínú tíra ta ké wọ́n ní inú nàbàbò kẹlímì wọ́n ní alikitaba in ìtọ́ọ̀bà wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ńta lọ ka tíra làwọn èèyàn ò kà mọ́ wọ́n ń kó tí àsílẹ̀ ni wọ́n ní táìmù àti ká pọ́blẹ́mù tí àwọn àǹfààní nìyẹn yẹ́nì gẹ́gẹ́ bí a ti kọ́ sásùyè iṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe ni pé tí àtà kó sílẹ̀ yẹn tá a tó gbọ́n tá a tó yẹn ìjà ń kà á àwọn tán dẹ̀ jẹ́ lọ́wọ́ àdì bàbá mi go kò sí tí wọ́n fi ju àǹfààní lọ pé wọ́n á kú ti tíra ni wọ́n á kà á tíra kún lébẹ̀ débẹ̀ wọ́n yẹn sẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàdúrà àdì bàbá mi tẹ́tẹ̀lẹ̀ wọ̀nyí ṣàdúrà wọ́n bá rí yẹn tí ṣàdúrà báyìí wọ́n lè dìde ní lọ kékeré ní kọ́ ọmọ mójútó àwọn gan ò ṣàdúrà nígbà dàgbà náà tó di pé ń ṣàdúrà wọ́n báyìí ni pé ìyẹn ló wá máa wà lára àná fi ń ra tíra la fi ń kà á àti ìdàfà àtàtìra tíra yìí wọ́n pè ní wọ́n náà lọ kó tiẹ̀ lọ kọ́ nuru abusori fi manakibi ali nabi yìí ni mukutar tíra yìí ni wọ́n pè ní nuru abusori lọ́kọ́ làwọn kọ́kọ́ gbọ́ ẹ̀ ó ń sọ nípa iyì tí ń bẹ fún àwọn alẹ́dàgbà Muhammad
ẹni tó dẹ̀ ṣe ẹni tó ṣe ni wọ́n pè ní Mu'min Mu'min Ibn Hasan ibùn Hazan ibùn Asabalanagi. Shabalanji Shabalanji ni àfáà tó kọ tírà yìí òun ló kọ wọ́n dẹ̀ bí ní 1200 sí ayé ikú ìjì ànábì Muhammad olóòwò yẹn ó báyìí ni pé inú ẹ̀ ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí wà ọ̀rọ̀ tí àfáà tọ́lé aṣọ nínú first note yẹn wọ́n sọ ujà yẹn wọ́n tún wọ́n fẹ́ sọ kọjá bẹ́ẹ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ láti lè púfù pé sídìí Ali karamallahu wajhahu òun gangan ni wọ́n pè ní authentic àlífà tí wọ́n tó fi òṣèlú àti pọ́lìtì sọ pé òun ló fà tí wọ́n fi gbé fẹ́lòmíì àkọ́kọ́ karamallahu wajhahu náà ń lò fún Ali kìló bí abdullahi pẹ̀sẹ̀ kàrẹ̀ yẹn àti ìlọ́bí táwọn ogun wọn sọ tọ́mọ nígbà pé tọ́mọ náà kàwọn bákẹ́rẹ́ àwọn mọ́lì rẹ̀ lánìí karamallahu wajhahu kìló bí tí wọ́n fi ń kòlò fún Ali nìkan ní gbogbo sàhábà Sayyidina Ali. man kí ló fà á ṣé àti bẹ́ẹ̀ níbi bíbí ẹ̀yẹn níbẹ̀ yẹn nìkan ìsàlẹ̀ ìgbẹ̀ yẹn òun náà nìyẹn wọ́n ní ìyá sídìí Ali karamallahu wajhahu ẹ̀rí pé anabi Muhammad sẹ́wọ̀n pé kò gbọ́júmọ̀ yẹ ìyá Ali ló mú níyà torí bàbá ẹ̀gbọ́n bàbá ẹ̀kọ́ ni àbútọ́líbì ni ẹ jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni ó padà fi ṣèyá tí ń jẹ́ ìyá tó bí Ali ìyàwó bàbá ẹ̀gbọ́n bàbá ẹ̀ lágbolé tí ìyá rẹ̀ ti kú ìyá olànàbì fi ṣe ìyá ń jẹ́ kí ni Fatimata ní orúkọ ìyá sídi Ali karamallahu wajhahu ẹ má gbá o wọ́n wá nígbà tí ìyá Ali lóyún Ali sínú Aslamtu wa hajartu ma'a nabiyyi. Aslamati ìyá Ali ó gba ìsìlámù lọ́wọ́ Ànábì Muhammad sẹ́yìn pé ìsìlámù ti dé ó wá tún lọ ìjìlá sálì láti lọ sí Madina pẹ̀lú Ànábì Muhammad ìyẹn ìyá Ali. Annaha kanat isa aradat an tasjuda. wọ́n nígbà tí ó tó ní gbogbo ìsìlámù wọ́n máa tó bá fẹ́ forí kalẹ̀ fóòṣà ó wà ní òyì ní sọ́nà mi ó wà ní oyún tó bá fẹ́ forí kalẹ̀ fóòṣà ní bẹ́tìlẹ̀ àti kìyẹn wọ́n ní sídìí Ali ò ní gbà nínú sídìí Ali wà nù o wọ́n ní Ali wà nù yẹ nínú oyún ló wà kò tí ì dáyé o kí ni máa ṣe fún ìyá rẹ̀ làmúyún kí ni kò gbà yẹ ẹ̀ láàyè láti lè forí kalẹ̀ fóòṣà kí ló ọmọ tí ń bẹ nínú oyún kí ló máa ṣe yádọ̀ rìgìláwù sídìí Ali àmú ẹsẹ̀ báyìí á fi ti yẹ ẹnu báyìí ó máa fi ẹ̀yìn sí ẹnu báyìí wọ́n ti blọ́ọ̀kù àti tẹ̀ báyìí fọ́ọ̀sà kò pọ̀síbù wọ́n fi ilé tẹ̀nu aráfẹ̀yìn ti ẹ̀yìn ya rẹ̀ ní kò fi ní láàyè láti forí kalẹ̀ fún òòṣà kò ní gbà fún wọ́n ní torí ẹ̀ wọ́n láti lè sáàlìkà torí ẹ̀ ni wọ́n sọ pé Ali karamallahu wajhahu tọ́kọ̀ wá sí sídìí Ali nígbà tó yẹ pé àwọn tí wọ́n bí wọn ò forí kalẹ̀ fún òòṣà rí wọ́n fi ní karamallahu wajhahu kọ́lọ̀ ń bá pọ́n orí àlìlẹ̀ àtìyẹ́ wọn àforíkalẹ̀ fóòṣàrí àwálànù tó bí nìyẹn jẹ́ gbogbo àwọn sàhábà wọn kì í lo ìkẹ́kẹ́ fún wọn pé wọ́n jìlú rọ̀dí aláwọ̀ ánìwò lọ. wọ́n pé karamallahu wajhahu ìyẹn ni ẹ̀rí àkọ́kọ́ pé Ali o ìtàn fi fún un ní special kíkí jù láàrin àwọn sàhábà ni pé nígbà tí ìyá ẹ̀ lóyún ẹ̀ kò gbà láàyè kó foríkalẹ̀ fún òòṣà ìyẹn ni tẹ́wárí Ànábì Muhammad Ànábì Muhammad ẹ ti mọ bóyá jẹ́ sí Ali ilé kan náà jọ ni wọ́n àwọn tó dẹ̀ outsider ló gbà fún ẹ tó gbà fún Ànábì Muhammad òun ni Ali nínú ẹbí ẹ̀ Abulahabi ẹbí ẹ̀ ni ṣùgbọ́n wọ́n kọ̀ọ̀kan Ànábì Muhammad ni ṣùgbọ́n Abubakiri àwọn Ali ni ọmọ inú ilé tí Ànábì kọ́kọ́ rí nínú ẹbí ẹ̀ tí yóò support ẹ̀ nínú Islam that's why tó fi fẹ́ràn ẹ̀ jù tí ẹ̀ bá ń ṣẹ̀sìn ẹ̀rì pẹ́ẹ́n tó wá jẹ́ mùsùlùmí láàrin nínú ilé yín tẹ́jọ́ ẹjọ́mọjọ́ rẹ ẹyọ mẹ́lákẹ̀rẹ́ yín àgàwọn tó yẹ kó ti mísì ẹ̀pọ̀ tó pé kírísítánì ẹlẹ́bọ̀ wà nílé wọn tó wá ti di pé mùsùlùmí ẹ̀yìn méjì ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ lákẹ̀rẹ́ yín dáadáa títí ẹ̀ bá tiẹ̀ mọ̀ ìjọba yín yé in tó mú Ànábì fẹ́ràn Ali gbogbo kálukú lọ nìyẹn kọ́nà bá kánábà Muhammad wọ́n wá ní ọ̀rọ̀ tí bàbá yẹn wá sọ ẹ bá ń ka àwọn kọ́. wa shahada al-mushahidu kulluha. ẹ máa bá wo inú àwọn ẹ̀rí pé Ali ni Ànábì yàn ní kàlífà ó ní pé wọ́n ní Ali sídìí Ali karamallahu wajhahu wọ́n ní kò sí ogun tí Ànábì lọ tí wọ́n ní wà ṣáàdà ṣáìdùn gbogbo ogun tí Ànábì bá jà ní Ali náà bá wọn lọ kò jókòó lérí illa fi Tabuk àfi ogun Tabuku ogun tó jà ní Tabuk ní Ali ò lọ
فإن رسول الله صلى الله عليه wọ́n ní anábìá Muhammad sallallahu alayhi wa sallam òun sọ fún pé kí ló wí fún الفاه في أهله الفاه في أهله tààdà fún fi àlì yìí jókòó sílé má lọ́n ti àlì ó ní kó má lọ jókòó sílé kó o mójútó ilé ìwọ dúró lé kó o máa mójútó kíni. فقال يا رسول الله àlì wá ní wà anábìá Muhammad òjíṣẹ́ Ọlọ́run أتكلفني في النساء wá ìtẹ́fi ní kẹ́mi jókòó sílé má gbá o lájú ẹ o wá ìtẹ́fi jókòó tẹ́fi ní kí n jókòó sílé kẹ́mi máa mójútó àwọn obìnrin àtàwọn kéèké ńlé ẹ jẹ́ kí n lójú ogun. قال anábìá sọ fún pé أما ترضى أن تكون نني. بمنزلة هارون هارون وموسى anábìá Muhammad ẹgbẹ́ anábìá Muhammad صلى الله عليه وسلم anábì ní Ali jókòó lé ní tí mo ti báyìí ni pé ṣé kò wù ẹ́ inú òdùn sí kó o máa bẹ fún ìmọ̀lẹ́bí Muhammad gẹ́gẹ́ bí Haruna sí Musa وموسى ṣé kò yẹ kí n ní Haruna bí Musa ṣe ní Haruna ṣé kò yẹ kí mi náà ní Haruna mo fẹ́ fi ẹsẹ̀ Haruna ní ìwọ jókòó lé ìwọ ni mo bìlíìfù kó lé bójútó lé ju àwọn yòókù lọ ọlẹ́bí mi ni wọ èèyàn mi ni wọ táwọn mójútó yàwó àtàwọn ọmọ tí ó wà nílé àtàwọn àwọn ọmọ ìsìlámù tó wà nílé ìwọ jókòó sílé jẹ́ ká wà lọ sí ojú ogun ṣé kò wù ẹ́ kó o máa bẹ fún mi gẹ́gẹ́ bí Musa àti kíni Haruna one. غير أنه لا نبي بعدي tí kì í bá ṣe pé lẹ́yìn tí ń bá lọ tán ànábì òkankan ò ní sí mọ́ ni wọ́n yọ̀rọ̀ sí nìyẹn o yá ni ò bá jẹ́ ànábì Ọlọ́run láti tí ń bá lọ pé wọ́n tó fàyè lẹ́ẹ̀kí ànábì tún hù lẹ́yìn mi ni ṣùgbọ́n kò pọ́síbù mọ́ ànábì tún hù mọ́ lẹ́yìn èmi kò wá ní sọ kí ni ìbá wa jẹ́ khalifa ni ó máa jẹ́ nọ́mbà 1 nìyẹn ẹ̀kọ́ àkọ́kọ́ sọ́nàdì yẹn níbo nọ́mbà kí láǹkà nọ́mbà 86 lọ́wọ́ fìmọ̀ náà kìbì nínú iyì Ali ni òun ló ní ṣáptà yẹn nọ́mbà 86 ló wà ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí tí ẹ gbọ́n pé Ali ni wọ́n yàn ibi ní ká ti bẹ̀rẹ̀ yẹn ìsàlẹ̀ ń bí yẹn ní ká ẹ wò ó nìyẹn ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ibi alábàá Muhammad wọ́n ní ọkùnrin kan ọmọgbà o kùsẹ́ ìfàtà Abisari Gafari nínú àwọn àgbà sàbẹ̀ ni ó sọ pé صليت مع رسول الله صلى الله عليه وسلم يوما Ọlọ́hun kírun من الأيام Ọlọ́hun kírun kan náà Muhammad yawman min al-ayyam ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé الظهر wákì zuri náà Muhammad صلى الله عليه وسلم فسأل سائل في المسجد òun wà ní mọ́sálásí ni ẹnìkan wá béèrè bí wọ́n ti máa àwọn báárà kan wá mọ́sálásí ó wá ń béèrè pé ẹbùn mi nítorí Ọlọ́hun فلم يؤتي أحدا شيئا gbogbo bá sí ẹnìkan fún nìkan kan wọn fún tẹ́ńkọ̀bọ̀ فرفع السائل يديه nígbà tí ìyẹn náà kírun tán òun bá tẹ́wọ́ sọ́nà máa pé Ọlọ́hun o وقال ó ní اللهم Ọlọ́hun mi o إني سألت في مسجد mo wá sí ànábì Muhammad tó kúrò jíṣẹ́ rẹ̀ mo wá sí mọ́sálásí rẹ̀ mo tọrọ báárà ń bẹ̀ wọn fún mi sílẹ̀ kan wọn fún mi lówó فلم يؤتني mo أحدا wá sí شيئا odibo tata ànábì mo wá wọn àdẹ fún mi tẹ́ńkọ̀bọ̀ فلم يؤتي أحدا شيئا وكان nobody tó fún mi ní pẹ́ẹ́nì níbẹ̀ وكان علي wọ́n nígbà tí sọ̀rọ̀ رضي yẹn lọ́wọ́ الله عنه ń bọ̀ ọmọ lọ sí mi gbà tí sọ̀rọ̀ yẹn lọ́wọ́ Ali wà ní rírun ó ń kírun lọ́wọ́ ó rùkú báyìí راكعا Ali rùkú báyìí ẹ̀ ń gbọ́ pàtó rùkú kí wọ́n ṣe fàháwọ́ maha فأومى إليه Ali wà nàka ó wà nàka sí báyìí اليمنى pé ngbà ọwọ́ ọ̀tún rẹ̀ ó nà báyìí وفيها níbi ọwọ́ tó nà yẹn òkà kan bẹ níbi òkà ìka òkà فأقبل السائل ó ti gbọ́ àdàtọ̀ sí pé sọ́wọ́ yẹ kí wọ́n wá síbi àdàbà Muhammad ká má rí nǹkan kan mú lọ وأقبل òun ò lè السائل járun ó wá nàka sí ọkùnrin yẹn pé gbà yọ òkà yìí kó o وأخذ máa mú lọ من أنصاره ó wá nàka sí báyìí وذلك بمرآة wọ́n nígbà tí Ali ní wọ́n bàtà yẹn bá mú òkà yẹn bá yọ òkà yẹn ló bá mú lọ wọ́n ti lọ tán Ànábì wa ń rí Ànábì náà wà ń bẹ̀ ó ń rí bí Ali ṣe ṣe وهو pé في o المسجد bójú mi jẹ́ ìwọ Ali wọ́n wá sí mosque ní ìsìnká gbọ́dọ̀ nísìn ẹnì kan wá débi kó wá béèrè bá kó tó ràn owó wọ́n á ní bá tó yìí wọ́n wá sí ìsàlùlẹ̀ akitì Jamiu tòṣà Jamiu jẹ́ olórí wọn ẹ̀ fún sílẹ̀ kan ẹnì kan wá dìde mẹ́ pé ẹgbà ó ní kó máa mú lọ ìní ẹ̀ wá Ànábì Muhammad صلى الله عليه nínú ẹbí وسلم wa rò pé Ali ọ̀kadì ó bà mí lójú jẹ́ ẹ máa gbọ́ o. وهو في المسجد فرفع Ànábì ń bẹ ní mọ́sálásí níjọ́ náà lọ́hùn رفع رسول الله صلى الله عليه وسلم Ànábì náà wá tẹ́wọ́ báyìí pé Ọlọ́run o إلى السماء Ànábì wá wo sánmà وقال Ànábì wá sọ pé اللهم ẹ máa gbọ́ o Ànábì sọ pé Allahumma ìwọ Ọlọ́run إن أخي موسى ọmọ ìyá mi Musa سألك ó bẹ̀ ọ́ فقال ọ̀tọ̀rọ̀ rẹ̀ pé kí ni اشرح لي ó ní صدري ẹ máa gbọ́ ó ní rọ́bì sìrálì sẹ̀dìrí wáyé sílí àmùrí
wàhálù lùkùdàtà ní lìsáni yábùkàwù bàwòlí wàjíálì wàsílà nínú àlì haruna àyí ìsìlíbì àsìrí fíyàmùrí kò débẹ̀ yẹn alábì wà mọ̀ ibẹ̀ alábì kàdé pé ìwọ ọlọ́run musa bí ẹ léèrè pé mo ṣe báyìí tó béèrè náà ló béèrè nítorí wọn ni pé oníkọ́lọ́ fún ọ ní haruna ọmọ ìyá mi ó fi ṣe sọpọ́tà fún ẹ láti fèsì fíríàwó náà àtàwọn ìjọ rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ó wá ní kò tí ì dákẹ́ tán ni ìwọ ọlọ́run sọ fún musa pé tànàṣúdù àlùdáká tànàṣúdù àlùdáká bí àyíká wọ́n náà jẹ́ alùlákùnmá sulitana. ó ní wàá lè fèsì fún pé láti sìn lọ màá kún ẹ lọ́wọ́ pẹ̀lú ọmọ ìyá rẹ tó ń béèrè yẹn ẹ fi lè gbógun ti àwọn tí mo rán ẹ sí. wọ́n náà jẹ́ alùlákùnmá sulitana. màá wá ṣe fẹ́ méjèèjì ẹ máa rí ìṣẹ́gun lórí àwọn tí mo bá rán yín sí. ó dá Musa lóhùn fún tó béèrè yẹn ọlọ́run èmi náà ní ìsìn ìrìn àbí Muhammad mò ń bí ọlọ́run kí ló wí o. fala yasiluna ilaykum. ọlọ́run ní apá àwọn òní káyìn méjèèjì yẹn tí Musa nìyẹn tó béèrè fún wọn. alábàá ni ìwọ ọlọ́run èmi náà èmi nínà bí yàrá Muhammad mi wá sọ fi yúkà ọ̀rẹ́ rẹ ní yàrá Muhammad èmi tí mo jọ́rẹ̀ rẹ olólùfẹ́ rẹ aláyànfẹ́ rẹ. ìwọ ọlọ́run fàṣírálì sọ̀dìrí. olùbẹ̀rẹ̀ ìṣìlárí sọ̀dìrí. wáyà sírí àmùrí. wàjálì wàsíra mi ní ahálì. èmi náà fẹ́ wàjálì fún mi ní wàsíra. nínú ahálì. nínú àwọn èèyàn tèmi náà àlíyà ló pè é ọkọ bẹ́ẹ̀ fún mi ní àlí kó jẹ́ èèyàn tèmi náà tí màá fi mọ́ jagun yìí. oṣù dúdú bíi. ó kọ́ sílẹ̀ ẹ kọ́ bẹ́ẹ̀ dáadáa kí ló kọ́ síbẹ̀. wàjálì wàsíra mi ní ahálì àlíyàn. fún mi ní ẹni tó máa kọ́ mi náà lọ́wọ́ nínú àwọn èèyàn tèmi náà àlí ni mo béèrè. ìṣírí bíi ìsáàrì tí màá fi lè ní páwà kí mi náà fi lẹ́yìn lẹ́yìn àlí ni mo béèrè ọlọ́run fún mi láàlì kó jẹ́ torí tí àlí ṣe lójú ìrun yẹn ẹni tó ṣe báyìí nígbà tí ojú fẹ́ ti ẹni tó wá tọrọ bára ní mo sá sí ọ̀dọ̀ mi tí kò jẹ́ kójú mi bàjẹ́ tí n bá sí bẹ̀ náà tí n bá dúró tán ó máa dúró tì mí náà. kọ́lá Abu Sari ó di ọlọ́wọ́ ẹni o. ó di bẹ́ẹ̀ lò. Famas ta'ammadu ahu hatta nasala Jibril. wọ́n ní kò tí ì parí àdúrà rẹ̀ tí ọlọ́run fi sọ̀rọ̀ ẹgbẹ́ Jibril kalẹ̀ fún ẹgbẹ́ Muhammad wípé kí ni. indillahi azza wa jalla. ọlọ́run wọ́n pé ya Muhammad. wọ́n ní wọn ẹgbẹ́ Muhammad. ikra innama wa. máa wá ka áyà yìí tí máa lọ Kùránì pé. waliyakumullahu wa rasulihi wallazina amanu allazina yuqimuna salata wa yutuna zakata wa hum raki'un. àwọn tiẹ̀ nìyẹn èsì tí wọ́n ní kí Jibril wá fún ẹgbẹ́ Muhammad nìyẹn pé n tó béèrè yẹn o mo ti fún ọ o. nígbà àdúrà yẹn ta ni Ali ó di méjì. ẹ̀kẹta tẹwárí ẹ̀kẹta yìí òun gangan ni paríparí ẹ̀ kódà gan màá tún sọ ní tó bí ọ̀tá tí wọ́n fi paálì ọ̀rọ̀ yìí náà ló bí ìmọ̀ fi hàn ó ti láìkì Ali jù wá lọ mo ń bọ̀ nbẹ ó wà nbẹ eré ìta kàyín bó tún eré ìta kàyín bó ló wà. 87. ìtàlákà yìí òun gangan ni paríparí ẹ̀ ó yà mú gbọ́. wàhání ibn Abbas radiyallahu anhu. Ibn Abbas kọ́nà bá kẹ́ kí ló wí. lamma nazala qawluhu ta'ala. nígbà tí Ọlọ́run sọ. innama anta munzirun. wa li kulli qawmin hadi qala rasulullah sallallahu alaihi wasallam. ẹ̀yẹn ààrẹ náà ni ẹ̀fìn ẹ lọ bí ti yẹn ẹ lọ sàlẹ̀ yẹn. wa naqabbal imam Abu Ishaq. wọ́n ní Abu Ishaq náà pẹ̀lú yìí. as-Sahlabi rahimahullah. akọ́lọ́ bá kẹ́. anna Sufyana bun. wọ́n ní Sufyana ibùnú kínní Sauri yìí. kun ainati rahimahullahu ta'ala. múnú yé nata. sọ́yìnlá an qawli ta'ala. sàhálà sàhílù bí azabin wà. ẹ máa gbọ́ wọn náà lè Kùránì ẹ máa ń sin sọ́fúlù mahariji tí wọ́n ní ká ẹ mú wọn èsì wá ẹ sọ Kùránì tó sọ bẹ́ẹ̀ Kùránì yẹn rèé. sàhálà sàhílù. kọ́ máa gbọ́ Kùránì tó ń béèrè rèé. ó sọ pé wọ́n ní náà lè Kùránì wọ́n sọ Kùránì àkàkàlẹ̀ sọ́fúlù mahariji sàhálà sàhílù a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim sàhálà sàhílù bí azabin waqihin. sàhálà sàhílù bí azabin waqihin. wọ́n ní Ọlọ́run sọ náà Kùránì pé sàhálà sàhílù oníbèrè kan béèrè bí àsábí wá kì í ó béèrè ìyà kan tó máa ṣẹlẹ̀ wọ́n wá béèrè àyà yìí múra yìí lọ́wọ́ Sùfìyánù yẹn pé ẹ dákun àyà tí wọ́n sọ yìí súrà yìí ta ló ṣẹlẹ̀ sí ta ló béèrè fún yà ẹ gbọ́ ta ló béèrè fún yà ta nìyà ṣẹlẹ̀ sí ń gbọ́
sálásá Àfihànlẹ̀, ìlọ́n ó bí ti kà á. àdábìn wà kìhín ìyẹn náà kàn wọ́n nídìí Quran 70 verse 1 Quran 70 verse 1 ni àyà tí ó sọ̀pọ̀tì Ali pé wọ́n ní khalifa àyà yìí súrà yìí ni ìtàn tó wá bìrè ẹ máa gbọ́ wọ́n lọ bí àfáàyàn léèrè pé ẹ dákun ta ni ìyà yìí ta ló béèrè fún yà ta ni ìyà ṣẹlẹ̀ sí náà Quran ó fi di pé sàálà sáà yìí ló ń bí àṣà àbíwá kìíní kí ló wá wí. fíìmàn nasalat fàkọ́ọ̀lá lè sáìl. nípa ta ló ṣẹlẹ̀ sí. làkọ́lé sàálítà ní. àfàyẹ́ ni o ti bí mi léèrè béèrè tẹ́nìkan ò bí mi léèrè irú ẹ̀ rí. lámì àti àlìní àníyà ahadun kọ̀bùlíkà. ẹnìkan ò béèrè irú ẹ̀ lọ́wọ́ mi rí ṣáájú ìwọ tó béèrè yìí ìtumọ̀ n tó bí aya yìí. àdásà ní abẹ́ ó wá ní ẹni bàbá yìí sọ fún un pé. Kun Muhammad. orúkọ abẹ́ nìyẹn. Abayi. Bàbá tiẹ̀ náà ló sọ fún un náà. Anna Rasulullah. Anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Anabi Muhammad sọ pé. Lamma kana yagidiru. Wọ́n ní anabi njọ́ kan. Ó lọ ọjọ́ kan. Nada nasu. Ń bọ̀ ó wá dé ibi omi kan ibi kòtò omi kan ó wá dúró síbẹ̀ ó wá pe gbogbo àwọn èèyàn. Fàgìtàmà ó. Ó wá gbogbo wọn kó jọ pé èèyàn máa bọ̀ ó ẹ máa bọ̀ anabi ń pè yín o ẹ máa gbọ́ o anabi ń pè yín o. Fàákàsà bíyẹ̀dì. Ló bá mú ọwọ́ àlì. Ló bá mú ọwọ́ àlì. Ló bá yọnu sí i. Ló bá ní àlì yìí o. Wàkọ́ọ̀là. Ó ní pé ma kuntu maulahu. Ma kuntu maulahu. Fàálìyù maulahu. Fàálìyù maulahu. Ìbára yẹn nìyẹn tí àfa yẹn sọ. Ẹ ma kuntu maulahu. Fàálìyù maulahu. Ẹni tẹ́mi àrẹ bá jẹ́ ọ̀gá.